ìgbà tí Yọ̀sọ́lá pa mí lọ́kọ. Ẹ̀rí kí la tún fẹ́ máa wá kí? Our fingerprint is all over the scene of the event. Màá wí bẹ́ẹ̀ kiri, màá fìyà jẹ wọ́n, ẹ ò ní ṣerú ẹ̀ mọ́. Ṣé wọ́n kọ́ ní kókó bàtà ìwà mi? Sẹ́mi ni kí n wá kú. Please, just let me go out. Kí ló dé tó jẹ́ wọ fún ara ẹ̀ gan ló tún wá padà mú ọ̀bẹ tó fi gún ládìẹ pa? Ebi tí mo pé kan ló máa pa kan nu bàbá àtọ̀lẹ̀. Èmi kọ́ ni mo padà bí fẹ́ẹ̀sì mi ló pa wọn. Ṣé bí wọ́n ṣe máa kú nìyẹn? Ìgbà tó mímí sẹ́mi ti kú rí ni. Wọ́n regret ẹ̀. Ájú àwọn ọlọ́kùnrin ṣe ti jàkadì o. Ṣé bá ti dìjọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà? Aṣojú èmi àti ẹ̀, ìwọ gan wàá gbà. Màá ní kí àwọn ọlọ́pàá yí ẹ, kí wọ́n bọ́ ẹ sí o, kí wọ́n dà mí gbọ́dọ̀ sí ẹ rárá, kí wọ́n lù ẹ lálùbọ́mi. You killed that man.